olóbìnrin ò ní business nínú ìjọ obìnrin obìnrin ò ní business nínú ìjọ aláṣọ funfun o nínú sẹ̀lẹ̀ o nínú kérúbù obìnrin ò ní business ẹ̀sàmọ́ olóbìnrin ò jẹ́ kí ìṣòótọ́ fún ẹ̀ ó ní tó bá débi tó ń gbé parọ́ tó bá débẹ̀ èrò rẹpẹtẹ ní ibi tó ń gbé sọ̀rọ̀ olúwa òṣàṣà ènìyàn ló máa dúró gbọ́ ó ní àráyé ẹyí wa yí padà o báwo ni ìyàwó mi tí mo fẹ́ tó bímọ 5 ṣe fẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi lọ di prophetess ìyàwó mi prophetess ni but erin ò lè máa fọ́n kọ́mọ ẹ̀ tún máa fọ́n ó tẹríba fún àgbélébùú ńlá náà kérúbù náà bá wa méjèèjì sí ìyàwó mi náà wòlíì ni but ṣé a fẹ́ jọ gorí òkè ní the same time ni ó ní kóbìnrin gbé jẹ́ nínú ìjọ ni mo kóòtù fún ẹ yẹn ó ní kó tẹríba kò tí jẹ́ tó ń ran ó ní tàbá rẹ̀ ẹnikẹ́ni kankan tó rú wọn lójú ó ní kán bèrè lọ́wọ́ ọkọ wọn nílé tó a rí di now 2 Timothy 3 dẹ̀dẹ̀ bá wo gbogbo àwọn wọ̀nyí sí wọn ò lọ́kọ wọn ò ládé orí wọn ò lọ́rùn wọn ò lọ́nà wọn ò nílé àwọn olóòórùn boyfriend ti kúnlẹ̀ lọ àwọn èèyàn kan máa yín wọn lórí àwọn èèyàn ti mọ̀ pé wọ́n máa ṣìṣe tẹ́lẹ̀ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ti mọ̀ pé wọ́n máa ṣìṣe that is the problem ṣé Jésù ló ní ká lọ jà ó ní ká máa argue lórí ọ̀rọ̀ òun wọn ń jà lórí ọ̀rọ̀ Ọlọ́run náà no ó máa ń dùn mí tó bá ń ba portfolio tó bá ń ba ọ́fíìsì wa yìí jẹ́ ọ́fíìsì Ọlọ́run ọ́fíìsì wòlíì is a very high place when you look at the book of 1 Samuel 8, 9 and 10 and when you look at the book of 1 Samuel 1 verse 10 then when you look at the book of 2 Chronicles 18 then when you look at the book of 2 Samuel 10, 11, 12 then even 2 Samuel 12 from 10 then when you look at the book of Isaiah 43 then Isaiah 1 then when you look at the book of Isaiah 25 then when you look at the book of Psalm 55 from verse 10 then when you look at the book of Psalm Isaiah 39 then Isaiah 39 1 to 5 then Isaiah 55 from 10. So why are we doing this way to us? A prophet is born but not trained. Jeremiah 1 1 to 5. Níbo làwọn Ọlọ́run mi ti wá? Níbo náà ti gorí òkè? Ta ló mọ̀ wọ́n as prophet? A prophet is born but not trained. I cannot misbehave in life and I cannot fight anybody. I cannot kill anybody. But God will fight for me. Because he said in the book of Isaiah 43, 3 to 5, only once you are a precious son to me, I am ready to fight your war for you. Whoever kérúbù náà máa jẹ́ lawlessness kérúbù ló wà. Obìnrin tó fẹ́ try ẹ̀ ní sẹ̀lẹ̀ fọwọ́ ìyọ̀sùn náà ní Ahmadiyya ẹ̀wọ̀n ló gbẹ̀yìn sí. Obìnrin òun kọ́ sẹ̀lẹ̀. Sẹ̀lẹ̀ kò sílẹ̀ sẹ̀lẹ̀. Náà obìnrin òfin kọ́ sẹ̀lẹ̀. Ọkùnrin láti lead obìnrin òfin wọ́ pẹpẹ nù sẹ̀lẹ̀. Obìnrin ò gbọ́dọ̀ kọjá ìyá akọrin yẹn nù sẹ̀lẹ̀. Sẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ ni sẹ̀. Sẹ̀lẹ̀ is a unique church o. Ẹ má kàn kó wa pọ̀ pé aláṣọ funfun. When you take nígbà tí kérúbù tẹ́ ní sẹ̀lẹ̀ dìde. Nígbà tí kérúbù tẹ́ ní sẹ̀lẹ̀ dìde. Nítorí pé nígbà tí bàbá Mọ́sọ̀rí Mọ́ládé ó ti sick sílẹ̀ for 3 weeks. Ó ní kán fòun lẹ̀ pé wọ́n ti fẹ́ parí ilé òun lọ́rùn. Pé kán fòun lẹ̀. Àwọn àgbà tó wá inú nínú dáàdì gbogbo bí tẹ́ wà yìí ti fẹ́ kan ó ti rùn ó ti ṣe kinní kan wọ́n gbé jáde ó ní kó má bọ́ òun láṣọ wọ́n fẹ́ tú òun láṣìírí ni dẹ́gbà tó máa gbé bàbá yẹn jáde ó náà gbọ́rọ̀ sí mi lẹ́nu lẹ́yìn ikú mi ẹnu yìí ò ní kò. Orí Mọ́ládé sọ bẹ́ẹ̀ ni sà. kápẹ́ ègún bàbá yẹn ló ń títí dọ̀la màá bó bá rí wọn bẹ́ẹ̀ wọn ò gbádùn nígbà tó lórí wọn ti kàn kí ló tó expect when you look at Genesis 49 1 to 10. Ó ní nípa ti Rúbẹ́nì ó ní ẹni rírú ẹni gíga ó ní ṣùgbọ́n kò ní foundation nítorí pé ó ti rí àkété mi. Kò sẹ́ni tó lè dá sẹ̀lẹ́tà wà yìí kò sẹ́ni tó lè dàrú ìjọ tó wá látọ̀run ni kì í ṣe ìjọ ọmọ Ọ̀ṣọ́fà o. Ìjọ mímọ́. Kì í ṣe ìjọ Bàdà kì í ṣe ìjọ ọmọ Ọ̀ṣọ́fà kì í ṣe ìjọ Tọ́ṣọ́ kì í ṣe ìjọ ọmọ bíyì náà àfi tó bá fẹ́ ṣẹlẹ́yà kì í ṣe ìjọ nínú yan. Get that clear. Ìjọ mímọ́ látọ̀run. Tó Ọlọ́run bá fẹ́ wọlú Sunday tó kọjá yìí nínú church mi. Ó ní Marcus mo dìde ó ní sà ó ní gbé ọ̀gẹ̀dẹ̀ tó gé ní guest house lọ gbé sáàrin church ọ̀gẹ̀dẹ̀ kí lọ gbé sáàrin church sà agbèdébẹ̀ lágbo 8 alẹ́ lálẹ́ Saturday ọ̀gẹ̀dẹ̀ green dáṣẹ̀ gé ok ó ní màá fi yí ẹ̀rìmọ́ tí mo ṣe fún Joshua tí mo ṣe fún Gideon màá tó ṣe fún ẹ ní Judges 3 Judges 4 and 5. Ó ní tó bá ti gbé síbẹ̀ lọ́la máa mọ̀ kó wá rí pé ìkórè ẹ̀yẹn ó ti tẹ́tẹ̀ ọgbà. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún mi. Bẹ́ẹ̀ ni sà lọ́bẹ̀rẹ̀ láwọn ọmọ ìjọ tó bá dé dé ta. Adẹ̀gbé sáàrin church níbi white yẹn. Nígbà tí máa fi wọ church ní 12 o'clock
half ló pọ́n half green Allahu Akbar. onípínlẹ̀ àwọn ọmọ ìjọ lọ́wọ́ ara yóò rọ gbogbo wọn Ọlọ́run sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ara dẹ̀ máa rọ̀ wọ́n dáwó wọn dáwó ara rọ̀ wọ́n nìkan má sàsẹ́yìn. ṣé wàá gbóró àwọn ọmọ ìjọ fún eléyìí náà àbọ̀fẹ́ ni. ẹ sàmú láti fún wọn náà ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ló bá dé. ṣé bí mo ti sọmọ ìjọ rí bí mo ṣe jẹ́ wòlíì tó I was 10 years na limosho now mo lọ́lùṣọ́ àgùntàn Akínṣọjí was my shepherd Ọ̀dẹ́kúnlé was my shepherd then Baba journalist I have more than 10 shepherds that I work under. Ìyẹn ni mo fi ń bèrè lọ́wọ́ Genesis lọ́jọ́ pé ní pípọ̀ lólùṣọ́ àgùntàn yẹn wá làwùlàwù yìí ti pọ̀ jù gbogbo wọn téèyàn bá fẹ́ ṣe èèyàn máa ń kọ́gbọ́n ni I go to 1 Samuel 3 and 4 Samuel wà lọ́dọ̀ Eli that's the tutelage àwọn tó ń jà lórí íńtánẹ́ẹ̀tì dáná kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ wọn ò lọ́kọ wọn ò nílé wọn lọ́nà gbogbo làwùlàwù yẹn ẹ̀rùn ara ló ń lò wọ́n ẹ̀rùn ara Ọlọ́run ò rán wọn níṣẹ́ ṣebí mo sọ fún ẹ nípa the importance of unity tó bá wo Ephesians 4 1-6 Acts 4 32 then Galatians 3 26 27 28 then Ephesians 4 13 then 1 Corinthians 1 verse 10 then Matthew 18 19-20 then Romans 14 verse 19 Philippians 1 verse 27 John 17 20 then when you look at the book of 1 John 4 from verse 20 ó ní tí tó bá hate àwọn ọmọ ọjọ́ ẹ tó ló fẹ́ràn Jésù ó ní èèyàn kì í ṣe fẹ́ o láti fẹ́ràn àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ àbí kò yẹ then ó dẹ̀ tó sọ ní John 15 verse 1-5 ó ní ẹ̀ka kẹ́ka tí ò bá so èso a ó gé dànù that is the importance of unity then tó bá ti ní unity ó máa ṣe kí ni ó máa ní love then kí náà pè ní love 1 Corinthians 13 verse 13 Genesis 43 verse 47 John 1 verse 9 then 1 Corinthians 13 4-8 Proverbs 3 3-4 1 John 4 verse 8 then Deuteronomy 7 7-10 then 1 John 4:18 Psalm 86 verse 15 Proverbs 8 verse 17 we're talking about what? About love. Ìfẹ́. Yes sir. Then the last thing there, when you have these two, peace will come. Only peace be unto you. Àlàáfíà máa wáyé. And when you look at the book of Genesis 43, when you go and bring Benjamin, then when he saw his brothers, he was happy. Only peace be unto you. But these people are not having peace within themselves. What do they say? They said, Atideo, in our bag, we saw this, we saw this, we saw that. He said, no. Only I'm now telling you, peace be unto you. That's what he said. And when you look at the book of Genesis 45, it's about peace. He said, ẹ má ṣe bànújẹ́, Olúwa ló rán mi ṣáájú yín láti ṣe láti gbà mí yín là. Ẹ̀yin rò pé ẹ tà mí ní ìrẹ̀lẹ̀ ṣe fún mi. And that's what he said. Níbo làwọn obìnrin yẹn fi gbàgbọ́ wọn sí? And they are not good in Bible. Tí wọ́n bá mọ Bíbélì wọn ò lè jà. Wọ́n ti padà wá sọ̀rọ̀ pé ìkànnì wọn ní pé ẹ̀mí pé ara ló lòun. Èmi ò rí rí ìṣẹ́bí kan ló sọ fún mi. Jésù náà bínú. Jésù ò lè bínú. Irọ́ ẹ̀ẹ̀kan ẹ̀ náà Jésù ní ẹ̀ka kẹ́ka tí ò bá so èso. Kí ló ṣe òun fẹ́ dàbí Jésù rí? Ṣèbó wọ́n ti bá sùn rí? Ṣé Jésù ní girlfriend rí? Báwo ló ti fi tí ẹ̀kan pé à Jésù? Ṣèbó bímọ? Ṣé Jésù bímọ ni? Báwo ni mo máa sọ̀rọ̀ òórùn bẹ́ẹ̀ yẹn? Wọ́n mọ̀ báyé wò wọ́n ni. Tó bá ti lọ gbàgbàkúgbà lọ́dọ̀ àwọn babaláwo káàkiri bó ṣe máa misbehave ni. So bó ṣe máa rí nìyẹn sá. Daddy, ẹ ká sọ̀rọ̀. Then 1 Timothy 3, then 2 Timothy 3. Olóbìnrin ò ní business nínú ìjọ. Obìnrin ò ní business nínú ìjọ aláṣọ funfun o. Nínú sẹ̀lẹ̀ o, nínú kérúbù obìnrin ò ní business. Ẹ̀sàmọ́ olóbìnrin ò jẹ́ kí ìṣòro tán fún ẹ̀. Ó ní tó bá débi tó ń gbé parọ́ tó bá débẹ̀ èrò rẹpẹtẹ ní ibi tó ń gbé sọ̀rọ̀ Olúwa òṣàṣà ènìyàn ló máa dúró gbọ́. Ó ní àráyé ẹyí wa yí padà o. Báwo ni ìyàwó mi tí mo fẹ́ tó bímọ 5 ṣe fẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi lọ di prophetess? Ìyàwó mi prophetess ni. But erin ò lè máa fọ́n kọ́mọ ẹ̀ tún máa fọ́n. Ó tẹríba fún àgbélébùú ńlá náà. Kérúbù náà bá wa méjèèjì sí. Ìyàwó mi náà wòlíì ni. But ṣé a fẹ́ jọ gorí òkè ní the same time ni? Ó ní kí obìnrin gbé jẹ́ nínú ìjọ ni mo kóòtù fún ẹ yẹn. Ó ní kó tẹríba. Kò tí jẹ́ tó ń rán. Ó ní tàbá rẹ̀ nìkẹ́ni kankan tó rú wọn lójú. Ó ní kán bèrè lọ́wọ́ ọkọ wọn nílé. Go and read it now, 2 Timothy 3. Dẹ̀dẹ̀ bá wo gbogbo àwọn wọ̀nyí sí wọn lọ́kọ, wọn ládé orí.
wọn ò lọ́rùn, wọn ò lọ́nà, wọn ò nílé, àwọn olóòórùn boyfriend ti kúnlẹ̀ lọ, àwọn èèyàn kan máa yín wọn lórí, àwọn èèyàn ti mọ̀ pé wọ́n máa ṣìṣe tẹ́lẹ̀, àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ti mọ̀ pé wọ́n máa ṣìṣe. That is the problem. Ṣé Jésù ló ní ká lọ jà? Ó ní ká máa argue lórí ọ̀rọ̀ òun, wọn ń jà lórí ọ̀rọ̀ Ọlọ́run náà. No, wo rú ẹni tó talẹ̀ bí yìí fún mi, wrong person ló talẹ̀ fún mi náà. Ilẹ̀ yìí belong to Pastor Kuye, the chairperson of Bar Association of Nigeria. Then nígbà tí mo prove law fún àti gbogbo everything fún, ó ní sùúrù fún mi. Olúwa dúró tóbìnrin yẹn o, ó ní sùúrù fún mi sáà. Of recent, lẹ́nìkan ṣe wá bá mi pé kóhun tó kó yẹ kóhun lè jẹ inú owó mi. Sori pé obìnrin yẹn kò sẹ́ni tó gbọ́n tó. Ó dẹ̀ mú mi wálẹ̀. Mo dẹ̀ wọnú àkáǹtì mi, mo dẹ̀ kówó fún. Nǹkan tó lòun, ó ní nǹkan tí mo bá fẹ́ ní kí n fóun. Torí pé òun rò pé mo fẹ́ kọ́lé gbígbé síbẹ̀ ni mo mọ̀ pé iṣẹ́ Olúwa ni mo fẹ́ fi ṣe. Mo dẹ̀ fún, ó dẹ̀ kọ receipt. Nígbà tó máa kọ receipt fún mi, ó kọ spiritually. After how many years, sir? After 28 years. Wow. After 28 years. Ó dẹ̀ ní sùúrù. Ó dẹ̀ rán àwọn èèyàn wá tì mí mọ́lé 47 times. Wow. 47 times ló fẹ́ dì pẹ̀lú mi. Nígbà tó dẹ̀ máa dé bí wọ́n bá mi. Àwọn ọlọ́pàá máa bá mi lọ́nà. Màá tún padà lọ sí Reají. I find out it's very easy. Ìkan Ọlọ́run ò kí ń lè. Àgbàlájọ bí dẹ̀ fún mi ní 10 acres ní Opik. Olúwa ní kì í ṣe bẹ̀. Ọwọ́ Adé ó fún mi ní 2 acres láyọ̀ bọ́. Olúwa ní kì í ṣe bẹ̀. Àìmọye àwọn tó fún mi nílẹ̀ Olúwa ní kì í ṣe bẹ̀. Àbúrò ìrókò ló ń lọ. Abúlé ìrókò. Ibẹ̀ náà lélẹ̀. Ibi ló ń jẹ́ bẹ́ẹ̀. And láti Ìbàdàn ti dé bí ìsìn, ó lè dé tó máa ní bí 28 years old. Ó yẹ kó lè mọ̀ pọ́lọ́run dábìrà mi báyìí náà. Then lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ ọjọ́ Tálágbó, kẹ́tẹ́kẹ́tẹ́ gbogbo la gbà lọ́wọ́ èèyàn rí. Tálá báyàwó ẹ̀sùn rírí. Tálá ní ká gbé gbálẹ̀ ní Sunday. Bàbá tètè ó ti lọ. Àgbé gbálẹ̀ ń bí àdáwò ránù. Owó kìíní. Bàbá, kí ló máa ṣe yẹn sà? Mo ń lọ sọ́run, mo ṣe máa jábọ̀ nǹkan tí mo bá ṣe. Mi ò lè jọ́gà bí kí tó jọ́gà lọ́run náà. Èèyàn lè jọ́ọ̀nì nífẹ̀ẹ́ kó tó jọ́ọ̀nì lọ́run. No. Kò ní jẹ́ òní ní ilé ìfẹ́. Láyé is a leveler. Kó tún lọ jẹ́ òní ní Láyé alleged to attack you. I will use that person as a restitution. Then when you look at the book of Isaiah 47, from verse 10 to 19, only they are going to gather together to want to harm you. Only but no weapon forged against you shall prosper. Those are the things he gave to us as a weapon. He will fight for us. He will fight for us. Then when you look at the book of Hebrew, that is the same Hebrew I told you. He said, don't throw away your confidence. Ìjọ Sẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ sà. Tá bá sọ nípa white garment churches. Yes, sir. Ṣàlẹ̀ sọ pé òun ló pé jù. Ẹ sà kò sí ìjọ tó pé tó yẹn. It's one of the kò sí òní ìjọ mímọ́ ayé ń bẹ ẹ̀mí mímọ́ ẹ̀mí àlàyé tó wá ṣe kíni tó wá láti ọ̀run. Ó rántí orin tamakọ́lá gómìnà ọjọ́ agbára náà ti ọ̀sán dòru tàṣọjọ́ mímọ́ kalẹ̀. Iye yìí ṣẹlẹ̀ lágogo 3 ọ̀sán bọ̀wọ́ ibi ṣe ọṣọ́ fa. Ó ní èyí lọ́kọ̀ ìkẹyìn ẹdún orin táwọn èèyàn kọ pàtàkì dé. Ó ní kátólíìkì náà tún dé wọ́n láwọn níjọ àkọ́kọ́. Kérúbù tún dé wọ́n láwọn ní spiritual church àkọ́kọ́. Celestia tún dé ó lọ́kọ̀ọ́kọ́ ẹ̀yìn làwọn bẹ́ẹ̀nìyàn bá ṣèjọ wọn kó lè rí ìjọba ọ̀run wọ̀ o. Ṣùgbọ́n ẹ̀sìn kọ́ la fẹ́ jẹ, ìwà rẹ ló ṣe pàtàkì. Ìwà rẹ ẹ̀sìn kọ́ la fẹ́ jẹ o, ìwà rẹ ló ṣe pàtàkì. Jésù tèdèdè kó wá ṣèdájọ́, òtítọ́ kan kò sí láyé mọ́ nílé Ọlọ́run wa. Ẹ̀sà kò sí ìjọ tó dàbí ìṣẹ̀lẹ̀. Ẹnu kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn nìkan bá mi sọ̀rọ̀ lẹ́nìí. Wọ́n náà fẹ́ ṣe night. Àwọn kan gúnra wọn lọ́bẹ̀ pa ọkùnrin ṣọtírì ní abẹ́yẹn. Ṣé ó wà nù ìlànà ká ṣe night wọn ni náà? Nínú ìjọ lọ́hùn. Kò sínú ìlànà wa. Ẹnìkan ti ẹ̀ sọ́njọ́. Mo ní kò sínú ìlànà wa. Ọmọ ìjọ mímọ́ ò kí ń mutí. Ọmọ ìjọ mímọ́ gbọ́dọ̀ ìsìn. Wọ́n lè ní wọ́n fẹ́ fi stout mu Panadol. Stout gbogbo wọ̀nyí ní wọ́n lómi lè ní ọ̀pá ẹ̀yìn alẹ́ àti ọ̀pá brake light àti brake pad kí là ń bá dé gbogbo wọ̀nyí. Gbogbo wọn ní ojúmọ̀lẹ́ òkú òlọ́tí. Wọ́n pè ní mòórù mọ́. Tí èèyàn bá dẹ̀ ti ń fi tó bá ti mú mọ́kólé nígbà tó ń kó mọ́kólé láti Abẹ́òkúta àti Kánò tó ń kó lọ sí Mẹ́kà ṣé wọ́n fẹ́ lọ dó Mohammed
then nígbà tí wọ́n tún kú ìmọ̀kó lè tí wọ́n kó sínú ọkọ̀ tí wọ́n tún kó lọ sí Jerusalem tí wọ́n fi sùn sóòtẹ́ tí wọ́n fi wáyàwó níyàwó kiri ṣèbí Jerusalem náà ló gba náà yìí Jerusalem ti la náà ṣé mo sọ mi lọ́jọ́ pé mi ò believe in Jerusalem gbàtọ́ bí mi pé iye ti lọ Jerusalem tí o ti rí náà sí mineral resources tó wà nù lẹ̀ ní Jerusalem fẹ́ gbà ẹ jẹ́ ká gbàgbé gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ Ọlọ́run John 14:27 ó ní my peace I live with you ó ní kì í ṣe bí ayé ṣe ń fún yàn let us try and live in peace. Use every day as if it's your last day. Ephesians 3, Ephesians 4 and 5. Romans 8:24-25. Ó ní a kò mọ bí a ṣe ń gba àdúrà. Ẹ̀mí mímọ́ ló ṣe kí ni ló ràn wá lọ́wọ́. Àlàáfíà sá. Bàbá ká tó máa lọ sá. Nọ́mbà yín àti àdúrà fáwọn tí wọ́n ń wò wá tó ń pọ̀ dára tó ń wò yín bí tó ń gbádùn yín dáadáa. Jọ̀rọ̀ àwọn tó ń wò wá yìí, àwọn ló jore ọ̀fẹ́ jù. Ṣé mo pé inú pálọ̀ wọn náà wà? Inú ilé wọn náà wà tí wọ́n pé ẹni tó sùn rárá fọmọ làkejì ẹ̀. Àkọ́ṣẹ́ ni o. Ẹ̀ṣọ́ mo jẹ́ làgùn tábẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n gbé mi sábẹ́ wọ́n gbé mi sínú omi gbóná yìí láti sòótọ́ fún ọ ni. À ń kéde ìjọba ọ̀run ni. Mi ò ṣe é lè pé kán lè mọ̀ mí but ẹ̀bùn tọ́lọ́run fún mi ni mo ń yá wọn. Àwọn náà tún lè ṣe jù mí lọ lọ́la. That's what he said in the book of John 15:15. Only I'm the one that called you. You are not the one that called me. But ayé bá ti bà yín lórúkọ jẹ́ iṣẹ́ mi lẹ̀ ń ṣe nítorí pé ẹ̀ ń ṣe ti ayé. Then Luke 8, John 8, then John 9 verses 7, 8, 9. Ó ní ẹ jẹ́ ká tètè ṣiṣẹ́ yìí kí òru tó dé. Then tó bá wo 2 Corinthians 12 from verse 6 orí ọ̀fẹ́ náà fún mi o. I'm not the super apostle o, orí ọ̀fẹ́ náà fún mi. Orí ọ̀fẹ́ ni lẹ́yìn kí n lóore. Nọ́mbà yín sá. 0803 7171 730. Lẹ́ẹ̀kan sí bàbá. 0803 7171 730. Then 0805 485 3828. God bless you. Àwa àdúrà fáwọn tó wà mí sẹ́ ẹ fún ọládùá. Wọ́n máa ládùn yìí já. Àmín. Lágbára Ọlọ́run wọn ò ní gbọ́wọ́ sí ọmọ. Àmín. Wọn ò ní bàjẹ́. Àmín. Ṣùgbọ́n kán rántí Joshua 1:8. Kán má ṣe jẹ́ kí ìwé òfin yìí kó kúrò lọ́wọ́ wọn. Lọ́sàn-án àti lóru kán máa ṣàṣàrò. Bí ikú ṣe yẹ̀ lórí Ẹsíkáyà, ikú á yẹ̀ lórí wọn. Amen. Tó wẹ́n tí ẹ wà láti àárọ̀ ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ o. Ó dàbọ̀. Fọmọ gbajúmọ̀ dà wọ́n máa wà. Ó dàbọ̀. Alóore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.